Yorùbá ẹ bá mi bẹ Ọmọyẹlé Sowore. Gbogbo ọmọ Yorùbá ẹ bá mi bẹ Mọ́jàsọ́lá Àdìsá. Èmi kọ́ ni mo wí bẹ́ẹ̀ o. Màlàmí òun ló sọ bẹ́ẹ̀ o. Màlàmí ló ní ká bòun bẹ Mọ́jàsọ́lá. Ó ní ká bòun bẹ Ọmọyẹlé Sowore torí wípé ìsìnlóhun ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tóun ṣe fún wọn tí kò dáa. Gbogbo la máa tí Màlàmí dá nígbà tí Muhammadu Buhari tó gbógun tì í. Gbogbo la mọ àrà tó dá. Màlàmí ó wà lára àwọn tí wọ́n dìtẹ̀ pé kí wọ́n lọ pa Mọ́jàsọ́lá mọ́lé torí wípé ó ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá, torí pé ó ń jà fáwọn ìran ẹ̀. Màlàmí wà lára àwọn tó dìtẹ̀ pẹ̀lú Buhari. Màlàmí ó wà lára àwọn nígbà tí kóòtù tó kéde wípé kí ìjọba Buhari ó jẹ̀bi ìwà burúkú tí wọ́n wù fún nígbà tí wọ́n lọ ká mọ́lé. Màlàmí òun ló wà nídìí tí wọn ò fi fún Mọ́jàsọ́lá lówó nígbà tí kóòtù pàṣẹ wípé ìjọba Buhari jẹ̀bi. Wọ́n bọ̀rọ̀ fún olóyè Sunday Igboho ní 20 million. Màlàmí ó tún gbé lọ́yà dìde wá sí Ìbàdàn torí ìwà burúkú ọwọ́ yìí náà ni. Àwọn ò sì mọ̀ yìí pé current champion ló wà, kò sí permanent champion láéláé. Àwọn ti gbàgbé wípé bí àlọ́ bá lọ àbọ̀ yóò wà náà ni. Àlọ́ tí wọ́n tó ń tọ́ lọ pẹ̀lú ìwà burúkú tí wọ́n ò fún Mọ́jàsọ́lá, àbọ̀ tí wọ́n náà ló dé yìí. Nígbà tí àbọ̀ wọn wá dé ní ìsìn ló ṣe wá realize pé òun ti ṣe àwọn èèyàn tó pọ̀. Òun sì ṣe àwọn èèyàn tó pọ̀. Ìwà burúkú tó wù fún Mọ́jàsọ́lá yìí náà ló wù fún Ọmọyẹlé Sowore. Màlàmí ìwà burúkú tó wù fún Ọmọyẹlé Sowore òun là ń wò lọ yìí. Bó tilẹ̀ jẹ́ pé ti bàbá wa Mọ́jàsọ́lá ó burú ju ti Ọmọyẹlé Sowore lọ, àmọ́ ìwà burúkú ọwọ́ ẹ̀ òun ló ń fìyà jẹ lásìkò tá a wà yìí. Ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ òun ló fìyà jẹ. Ṣé a lè mọ̀ wípé Màlàmí gangan ní agbódepa àwọn bandit. Nígbà tí wọ́n mú ní ìsìn làásì bẹ̀rẹ̀ sí tú. Ẹ wo gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án látòkè délẹ̀. Àkọ́kọ́ wọ́n kọ́ fi ẹ̀sùn owó kàn án. Wọ́n mú ọmọ ẹ̀, wọ́n mú ìyàwó ẹ̀, wọ́n mú òun náà. Nígbà tí ó dé kóòtù wọ́n fi ìyàwó ẹ̀ lẹ̀, wọ́n fa àwọn ọmọ ẹ̀ lẹ̀. Nígbà tí wọ́n fi lẹ̀ òun làwọn ikọ̀ míì tún lọ gbé. Nígbà táwọn ikọ̀ míì tún lọ gbé, wọ́n lọ chẹ́ẹ̀kì inú ilé ẹ̀ wò. Ẹ wo adúrú ohun ìjà olóró tí wọ́n rí nínú ilé ẹ̀. Ẹ wo ọ̀bàyéjẹ́ tí ń lépa àwọn kan pé àwọn kan ní ń bayé jẹ́ láì mọ̀ pé òun gangan lọ̀bàyéjẹ́, láì mọ̀ pé òun gangan ní ìka èèyàn. Ìkà kò gbóhùn ara ẹ̀, ẹni tí ó ṣèkà ní ń wá kiri. Ẹ̀yin náà wo adúrúwà tó wù fún Mọ́jàsọ́lá Àdìsá. Kí Mọ́jàsọ́lá ṣe? Kò fàdíyà, kò pààyàn. Ọkàn ń pariwo pé ìpàtẹ́yìn Fúlàní ń pa wá ó tó gẹ́. Òun ò ní wà ní bíbáyìí kí àwọn Fúlàní kan máa pa ìran tòun kó wọn wá fọwọ́ lẹ́rán. Òun ló fi dìde. Nígbà tó jẹ́ pé Màlàmí àti Buhari Fúlàní rán ni wọ́n. Àwọn ti wá gbàgbé wípé bí àlọ́ bá lọ àbọ̀ òde náà ni. Àlọ́ wà burúkú tí wọ́n wù fún Ọmọyẹlé Sowore àti Sunday Igboho táwọn ti gbàgbé pé àwọn náà padà wá jìyà ìwà burúkú tí wọ́n wù yẹn wọ́n ti gbàgbé. Ẹ wá wò lọ́jọ́ tòní. Ẹ wo nǹkan tójú ẹ̀ rí.
ọ̀wá ń pa owó síta nílé pé kí wọ́n bọ́ ọbẹ̀ Ọmọyẹlé Sowore kí wọ́n bọ́ ọbẹ̀ bàbá wa Mọ́jàsọ́lá Àdìsá sínú tó wá mọ̀ pé nǹkan tó ń ṣe fún wọn kò dáa àbí ìsínú tó mọ̀ pé nǹkan tó ń ṣe fún wọn kò dáa àbí ló fi ń pa owó síta ní ìsìn pé kí wọ́n bọ́ ọbẹ̀ wọn nígbà tó ń ṣe ó ti gbàgbé àbí nígbà tó ń wà yìí tó ń wà tó ń fún wọn yìí ó ti gbàgbé pé kò sí nǹkan téèyàn ṣe láti gbélé ayé yìí Olódùmarè náà ti sọ pé kò sí àṣepé kan àṣepamọ́ ló wà gbogbo nǹkan tí ẹ̀dá bá ti ṣe kì í ṣe pé òun ní òde kó tó jèrè ọsọ ọwọ́ ẹ̀ o ilé ayé náà ni ó ti bẹ̀rẹ̀ tí ń jèrè sí ọwọ́ ẹ̀ kó tó dọ̀run Malami èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ yìí o èrè iṣẹ́ ọwọ́ tó wà kúkú tó wù òun ló ń jẹ yìí o ẹ wà lára àwọn tí ń dàlú ẹ ìfẹ́ káwọn èèyàn mọ̀ àbí ẹ wà láyé ọ̀bàyé jẹ́ tẹ́ ń ba ayé gbogbo ọmọ Nàìjíríà jẹ́ ẹ ìfẹ́ káwọn èèyàn mọ̀ àmọ́ wọn ti ń sòdodo ọ̀rọ̀ nínú ìjọba yín àwọn yẹn ń lé kí àwọn yẹn ń nílá tó ẹ̀ mọ̀ pé òdodo tí wọ́n ń sọ yẹn bí wọ́n ṣe ń sọ yẹn bí gbogbo àwọn ọmọ ìlú bá fi lè gbọ́ òdodo yẹn gbogbo ọmọ ọlọ́pàá lẹ́yìn yín kò sí ètò fẹ́ràn yín mọ́ òun ló fà tẹ́ bí gbé ìgbésẹ̀ tẹ́ gbé yẹn láì mọ̀ yí pé ìgbésẹ̀ tẹ́ gbé yẹn yóò padà bọ́ iná lọ́wọ́ so bílọ̀ àbí kò bílọ̀ ní ìsìn gbogbo àwọn méjèèjì tẹ́ gbógun tì nínú ìjọba tí ibo ni wọ́n wà lónìí wọ́n ti di free man báyìí wọ́n ti di free man wọ́n ti yìn fanda lórí ilẹ̀ bàbá wọn ẹ̀yin tẹ́ wà tí ọ̀dà fún wọn ẹ̀wọ̀ tẹ́yìn wà ní ìsìn ẹ̀yin lè lé lọ léyìí ẹ̀yin náà ẹ̀tù wà lára mọ́ àmọ́ tẹ́ ẹ fẹ́ kí wọ́n wà táwọn ń tàn wà lọ́jọ́ kìíní àná tọ́lùn ò ti fún yín ṣe ẹ ṣe títí wípé tí wọ́n wà lára mọ́ṣẹ́ àga Ọmọyẹlé Sowore gbogbo ala mọ iye ọdún iye oṣù tó Ọmọyẹlé Sowore tó lò ní àgọ́ DSS gbogbo ala mọ complete 8 months ní Ọmọyẹlé lò ní àgọ́ DSS nínú ìjọba yín náà ni ìjọba yín náà ló wà burúkú yẹn fún kí ló ṣe ìwà olówó ìwà tí ọ̀dà ó sọ pé ìyà tèmi jà àwọn ọmọ Nàìjíríà kò dáa fún díẹ̀ yìí ẹ jẹ́ wo pátá ẹ jẹ́ ká jà fún ẹ jẹ́ ká jáde ká pariwo revolution níbi kan ló ṣe nìyẹn tó fi jẹ́ ọ̀nfẹ́sì fún yín tẹ́ fi lọ mú bákan náà bàbá Ìgbòho ṣá náà nígbà tá a rí pé àwọn Fúlàní ń pa wá wọn ò fi alọ́kàn balẹ̀ àgàgà nígbà tí wọ́n pa bọ́dà wa Dr. Aborode ní Gàngán òun náà wà láwọn tó jíjà wa Mọ́jàsọ́lá tí wọ́n fi lọ ọbẹ̀ láyé ìjọba yín ẹ̀yin ò fẹ́ kí wọ́n fọwọ́ kàn àwọn ẹ̀yà yín àmọ́ ẹ̀yin fẹ́ káwọn ẹ̀yà yín máa pa àwọn ẹ̀yà míì abẹ́ẹ̀rí ẹ wá ní pé Ọlọ́run ọba ò ní dá yín lẹ́jọ́ Ọlọ́run ò ní ṣẹ̀san lórí yín ẹ̀san tọ́lọ́ tí máa ń san lórí ẹ̀dá tí bá wà burúkú iná ló ń ṣe lórí ẹ̀ yìí Malami inú nǹkan tó wà yìí kọ́nà jẹ́ kó bọ́m̀bẹ̀ ni o kọ́nà jẹ́ kó bọ́m̀bẹ̀ ni tó ìyá nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ yìí kò ní ṣẹlẹ̀ sí wọn nìkan kì í ṣe pé àwọn ọmọdọ́mọ àwọn náà jẹ́ nínú ẹ̀ torí ó ti fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ó ti fi ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ráre ó ti pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ó ti pa wọ́n kí ló dé ẹ̀ ń wà burúkú ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wà burúkú lẹ̀ ń wò tẹ́ bá wà ń ta ẹ̀ ṣe béèyàn gidi ẹ̀ ṣe béèyàn pàtàkì tàbí pè mí.